iṣẹ́ wá yìí aṣẹ́wó ni wá aṣẹ́wó ni wá sorry to use that language ìdí tí mo yẹ lo language yẹn ni pé ṣẹ́ẹ̀rí tán bá lò yín tán bá tún rọ́ ọmọ mi tán rò pé ọmọ yìí fine ó dẹ̀ sì tún young ó dẹ̀ lè deliver wọ́n ti tún jù yín lẹ̀ wọ́n ti tún mẹ́lò mi wọ́n ṣe máa ń ṣe nìyẹn èmi gangan ni wọ́n bá lò fi ṣògo owó lọ́dún náà lọ́hùn tí ẹlẹ́dàá mi ò gbà bọ̀dẹ̀ adániwáyé ò gbà fún wọn ọmọ ara wọn gangan wọ́n padà wá fi ṣògo owó wọ́n padà wá gbégbá oṣó lé lórí bí gbogbo ẹ̀ ṣe wá jẹ́ ẹ bá mi ká lọ ẹ gbọ́ wínrín tí wọ́n ti ń ṣe àwọn nǹkan tó ń pè ní ájò owó àbí kí ni àwọn èèyàn ti ń ṣe ti pẹ́ o wọ́n pé I could have been a victim of it bóyá màmá tiẹ̀ sí ní orí òkè pẹ̀ mọ́ lọ́jọ́ ìní ó ti jẹ́ pé òun mi kì í sọ because láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lẹ́yìn àwọn tí wọ́n gbọ́ nípa ẹ̀ nígbà yẹn òun jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú láti máa sọ síta nítorí pé mo wò ó pé mo ò fẹ́ bà image ex mi yẹn jẹ́ ní public but sorry I have to say it. Mo ní àbúrò tó jẹ́ last born wa jẹ́ pé ó wá kí mi nígbà yẹn so mo ṣàkọmọ̀ pé ex mi máa ń tọ́jú ọmọ yẹn yàtọ̀ obìnrin ni wọ́n ń tọ́jú ẹ̀ yàtọ̀ ó máa ń nígbà yẹn ìgbà tí iPhone kọ́kọ́ jáde pa ó ra iPhone fún ọmọ yẹn ìgbà yẹn ọmọ yẹn wà ní school ó wà ní university ó máa ní pé kí n send ó máa fún mi lówó pé kí n send ẹ̀ sí ní school èmi kàn rò pé ó ń tọ́jú ẹ̀ ni pé torí pé jábùrò mi so mi ò fúnra mi ò mọ anything ó kàn wá dijọ́ kan ìdáyẹlẹ kan wá ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ mo wá sọ fún àbúrò mi yẹn pé ó ní mi ò ṣe mọ́ ó níbi tá a bá dé ó ní mi ò ṣe mọ́ mo ní mo kàn ń wá owó tí mo lè fi kó ẹrù mi ni pé mo fẹ́ fi marriage yẹn sílẹ̀ àbúrò mi wá sọ fún mi pé ẹ ṣú ọmọ ni mo ṣú ọ wá lókè ó nítorí àwọn ò fẹ́ sọ fún mi tẹ́lẹ̀ ni o ṣùgbọ́n gbà tó ń sọ pé mi ò ṣe mọ́ yín sí òun á sọ fún mi pé ọkọ yín báyìí ni o pé Ìlọrin tán tiẹ̀ sì lọ ní last week pé wọ́n pe òun kóun wá bá wọn bẹ̀ ọkọ yín máa ń bá òun sọ̀rọ̀ o ọkọ yín toast òun wò mo ní irọ́ ló pa kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé ó ya wèrè mo mọ̀ pé ìdán ni mo mọ̀ yín pé ṣìnà mania ni ṣùgbọ́n mo ní kò lè ṣerú eléyìí tó sọ yìí òun ò parọ́ mọ́ o pé tó ń bá dẹ̀ parọ́ mọ́ ẹlẹ́dàá ìfi àjọ mi má sọ bẹ́ẹ̀ mọ́ mi kò lè ṣe dé level yẹn ó dẹ̀ lókè no problem a dẹ̀ kúrò lórí ẹ̀ so nígbà tó wá di ọjọ́ kejì a sùn mọ́jú ó wá dọjọ́ kejì ó kàn pè mí ní ó ní àǹtí mi ọkọ yín mà ní kóun wá bá òun ní ibi iṣẹ́ mi ní irọ́ ni òun ní kóun wá bá òun ní kóun wáyè lọ́la kóun wá bá òun níbi iṣẹ́ mo ní ok kò sí wàhálà wàá lọ síbi iṣẹ́ yẹn torí mo ń láti mọ̀ pé ṣó lè ya wèrè dé level yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi nílé mo fẹ́ bẹ̀ yín ni ẹ bá mi wo interview yìí láti ìbẹ̀rẹ̀ dópin ìdí ni wípé àwọn nǹkan tí mo sọ nínú interview yìí lẹ́nu ó jẹ́ àwọn nǹkan tó yẹ pé mi ò bá ẹnikẹ́ni sọ rí especially lórí interview kankan mi ò bá anybody sọ rí àwọn ìtàn tó jẹ́ pé nípa ara mi gangan tí mo fi pamọ́ gbogbo ẹ̀ ni mo tú pátápátá lórí bí ẹjọ́ ẹ bá mi wò ó. Orúkọ mi ni Oluwakemi Ogunbiyi Olaniyan. Nínú stage name mi ni Sikiratu lẹ́gbẹ́dá. Mo jẹ́ ọmọ bíbí ìlú Péjú Èkìtì ní Èkìtì state. Gẹ́gẹ́ bí orúkọ yín tẹ́ sọ pé ó jẹ́ state name yín yẹn Basira. Bẹ́ẹ̀ni. Kí ló bá orúkọ yẹn wá gangan? Ẹ ṣeun púpọ̀. Nígbà yẹn mo ṣe sinimá kan ní Oyin lọmọ ní title fame yẹn.
Kúnlé Afford ló direct Kúnlé Rahman tí gbogbo èèyàn mọ̀ sí Poster òun ló ní iṣẹ́ yẹn so wọ́n dẹ̀ fún mi ní lead role ní orí iṣẹ́ yẹn ó ti pẹ́ gan ni o so àwọn ni wọ́n á fún mi ní orúkọ yẹn ní orí set Sikiratu lẹ́gbẹ́dá àwọn èèyàn wọ́n dẹ̀ gbé gan mo wà lórí set yẹn pẹ̀lú àwọn Sikiratu Sindodo Ayọ̀ Badmus Yomi Fashlanso so wọ́n ṣáà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ti fún mi ní orúkọ yẹn so títí dìsìn náà àwọn èèyàn tó mọ̀ mí dáadáa Sikiratu lẹ́gbẹ́dá náà máa ń pè mí. Màmá ó máa ń ní ìkọ̀kọ̀ tí wọ́n máa ń sọ tó wà common láàrin Ondo Èkìtì tó pé nǹkan yẹn tó bá ti gbọ́n pé ọmọ bo ni ẹ́ á ní Ondo wọ́n ní Èkìtì ǹjẹ́ kẹ́ ẹ mọ̀ kan náà bí a lè sọ fún wa ó dà pé bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ ti mọ̀. Agídí wọ́n máa sọ pé Èkìtì àti Ondo wọ́n ní agídí mi ò lè sọ pé irọ́ ni àbí òótọ́ ẹ̀yin fúnra yín gangan ni kẹ́ sọ. ṣùgbọ́n lọ́dọ̀ ti tèmi bẹ́ẹ̀ ni ẹ lágídí. Èkìtì Ondo wọ́n ní agídí ẹ̀yin kọ́ gangan. ṣùgbọ́n èmi mi ò lágídí. ẹ lágídí. mi ò lágídí. bọ́ ẹ sọ fún wa nígbà tẹ wà ní primary school ẹ stubborn. bẹ́ẹ̀ ni mo stubborn ní pé bí a pé kí n sọ pé ọmọdé ń ṣe mí nígbà yẹn pé bí a mo jẹ́ ọmọdé tán máa ní má ṣe kinní yìí o má ṣe kinní o ibẹ̀ gangan lẹ ti máa rí mi má jà o má ṣe o ibẹ̀ gangan lẹ ti máa rí mi mo ò lè gbàgbé incident kan nígbà yẹn tẹ́ pé mo wọnú poultry oní poultry gbogbo ẹyin adìyẹ tó wà ń bẹ̀ mo kó wọn lọ́lé mo lọ sè é lọ́jọ́ yẹn mo kó lọ́lé mo lọ sè é mo tún kó padà wá sí school mo wá fi ń ṣe sàrà fún àwọn ọmọ class mi tẹ́ pé nígbà tó ní poultry dé tó gbọ́ ó wá sí school wọ́n na mọ́mì mi na don't be naughty sí mi lára níjọ́ yẹn nínà tán nà mí níjọ́ yẹn ọ̀nà egúdè kò yẹ kí n padà sí poultry yẹn wọ́n torí pé ẹni yẹn ó wá fẹjọ́ mi sùn wọ́n nà mí mo padà síbẹ̀ o mo ṣọ sáàbù bí ọjọ́ kẹta mo ṣọ sáàbù mo tún lọ bẹ̀ ìwọ̀n bá tí mo bá tó tún kù ní poultry yẹn mo tún lọ kó wọ́n rí mi wọ́n gẹ̀ẹ́tì mi wọ́n lé mi mo sá ó máa ń sáré gan even nígbà tí mo wà secondary school mo máa ń sá eré fún school mi mo máa ń sáré máa ń gbá bọ́ọ̀ mo máa ń ṣe gbogbo àwọn athletics event yẹn mo sáré tomato fẹ́ mi bá máa kó sí wọn lábẹ́ máa gbábẹ́ wọn lọ wọn ò ṣàrí mi mú mo sá lọ wọ́n tún padà wá fẹjọ́ mi sùn wọ́n tún nà mí ìgbà tó tún nà mí yẹn ṣe mọ̀ pé kò yẹ kí n tún lọ bẹ̀ yẹn gbọ̀gbà tí wọ́n á padà lọ mi wá rẹ́yìn kankan mọ́ wọn kẹ́yìn síbẹ̀ mọ́ mo ṣọ́ wọn mo máa ṣọ́ wọn sáàfù ni máa ṣọ́ wọn pé ẹ̀yin gbogbo tó bá fẹjọ́ mi sùn báyìí tó mo fi pé ọmọdé ló ń ṣe nígbà yẹn of course lágbàlagbà báyìí mi ní ṣe irú gbogbo nǹkan tí mo ṣe nígbà yẹn mọ́ so ànísìn tí mo dẹ̀ ti dàgbà náà tí máa ń ṣe nǹkan tí wọ́n máa pẹ́ má ṣe kò dáa àbí téèyàn méjì mẹ́ta láti sọ pé ó ti tó mi ìfẹ́ kan sọ pé a dẹ̀ ń pọ́n ilé òpọ́n rẹ̀ ilé a ní ó tó òjò ó tó mi ìfẹ́ kan sọ bẹ́ẹ̀ sí mi tó máa sọ pé ó ti tó má ṣe tèmi náà bá rò pé máa kọ́wọ́ ọmọ mi báṣọ tó mo fi ìpè ọmọ kékeré ló ń ṣe mí gbà yẹn. irú nǹkan tí ẹ sọ kalẹ̀ yín sìn tẹ bá bímọ tọmọ náà bá ṣe rẹ̀ báwo lẹ ṣe máa feel. màá mọ̀ pé mi ló jọ. ẹ̀yin ló jọ. èmi ló jọ màá mọ̀ pé mi ló jọ mo dẹ̀ ń pé nígbà tó bá yá òun náà máa rí pé bẹ́ẹ̀ mi náà ṣe jókòó tí mo ronú ara mi tí mo ronú pé wàdà pé kíní yìí kò dáa òun náà máa padà jókòó ó máa rò pé kò dáa like nígbà tí mo wà ní kékeré yẹn lóòótọ́ náà mo stubborn gan mi lè parọ́ máa jà wọ́n máa fáṣọ mi ya aṣọ school mi wọ́n máa jà jàgídíjàgan but tó bọ̀ fún ara mi mo ti mọ̀ wọ́n mọ́rú bàbá tí wọ́n ní bàbá mi náà le tó débi ń pé kò sí bọ́n ṣe lè fẹ́ nà mí ní school kò lè jọ mí lójú kò sí lè nà mí tó bí dáàdì mi ṣe máa nà mí nílé wọ́n ti nà mí rí school tó yẹ pé torí gẹ́ school tí mo padà lọ yẹn tíṣà kan nà mí jọ́ kan mi ò dẹ̀ ṣe tíṣà yẹn o gbogbo class ló ṣẹ̀ ó wá náà fẹ́ nà wá kó wá sẹ́ni tó fẹ́ jẹ gba
girls school dẹ̀ ni ẹni tó fẹ́ jẹ gba mo rò pé kí ló ń ṣàwọn ilé ìtọ́jà ń sá sẹ́yìn fún ẹgbà mo kàn bọ́ síbẹ̀ ni mo kàn ṣe báyìí ó kàn náà mi pàá àwọn kíláàsì mi fìyà jẹ mí ń jẹ yẹn mo yẹ kí báyìí bí tíṣà yẹn nìyẹn pé ẹ mọ òṣèré ó fọ òṣèré o ọ̀la ó nà mí débi pé wọ́n fún mi suspension ó nà mí débi pé ó kẹ́ mi náà lára pé ẹ̀dẹ̀ ẹ̀ nà mí ẹ̀bẹ̀ nà mí pàdé mi bá jẹ́ gbàgbà lọ́wọ́ tíṣà ń tèmi mo já ẹgbà yẹn gbà ní o kódà mo fẹ́ nà tèmi padà bọ̀ mo kàn rò pé má ṣe bẹ́ẹ̀ so attempt pé mo fẹ́ nà tèmi padà yẹn ni tíṣà yẹn lọ fẹjọ́ mi sùn principal tí wọ́n ó nà mí gan wàá nà mí lọ́wọ́ mọ́ bẹ̀rẹ̀ sí ń tẹgbà ẹ̀ gbogbo ara mi mo yẹ já ẹgbà gbà nìyẹn kẹ́mi gan fún padà báyìí mo kàn rò ó ni pé má ṣe bẹ́ẹ̀ torí ó jẹ́ tíṣà bá yẹ pé èèyàn kan ló nà mí bẹ́ẹ̀ yẹn àjọ máa nara wa fọ́ lójú ni ọ̀rọ̀ yìí bí àmọ́ wà ní SS3 gbà yẹn so mo ṣe wọ́n lọ fẹjọ́ mi sùn principal pé èmi nà tíṣà kìnìkan mi ò nà tíṣà ọmọ kan tó fún tíṣà kó má nà mí pa ni o so mo stubborn gan growing up but nísìnyí àgbà ti dé àti wálẹ̀ nǹkan kan lákọ̀ nǹkan yẹn tó bá kọ̀ wá lásán ó lè jẹ́ nǹkan lọ́dún 5 ọdún 6 ó lè má bínú tí ọdún máa fi jálẹ̀ ọdún yìí síbẹ̀ mi sì bínú sẹ́yìn kan. ẹ tí bínú sẹ́yìn kan. mi sì bẹ́ẹ̀ nǹkan padà lọ́dún yìí. kò dẹ́ ṣe pé wọ́n ṣe yìí. wọ́n dẹ̀ ń ṣe mi. wọ́n ẹ̀kọ́ bá wọn. wọ́n kò bá wọn bínú ni torí mo mọ̀ yín pé tí n bá ti wọnú ẹ̀mí yẹn àti come out máa ń nira so ó máa ń pẹ́ gan-an last year náà mi ìbáyọ̀ bínú wọ́n dẹ̀ ń ṣe mi àkànwọ́ bàbá dáríjì wọn torí pé wọn mọ ohun tó ń ṣe. bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ yìí báwo lẹ ṣe tètè ṣépẹ̀n ara yín tẹ́ fi wò pé ìwà tí mò ń wù tẹ́lẹ̀ kí ni nǹkan tó jẹ́ kẹ́ tètè fi àwọn nǹkan yẹn tẹ́ tètè filẹ̀ láti lè fi jẹ́ orúkọ mi. ok ìrírí ayé ni like mo wo ilé ayé yìí títí mo wò pé ilé ayé yìí ò tó pọ́n. mo réyàn nígbà tí mo ẹ̀ṣẹ̀ dẹ́kọ̀ọ́ tí mo ń hustle tí mo ń struggle ìyá kan tó gbà mí sílé ń gbà yẹn alájà ìyá náà ẹ̀. wọ́n ní ẹ̀gbọ́n kan máa ń pẹ̀gbọ́n yẹn ní olóyè so máa yẹn ó máa ń wá sílé wa nígbà yẹn ní òwòrò ṣòkè ó máa ń wá sílé wa tó bá wá sí ilé wa á jẹun á ṣe ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n á lọ ó wá di alẹ́ ọjọ́ yẹn bó ṣe ń jáde bó ṣe ń bọ̀ láti ta ó yà bó ṣe máa ń yà ó kàn pariwo ìyá náà òun wà ní ibi o òun jẹ ẹ̀bà lọ́wọ́ fẹ́ máa jẹ ìyá náà ìdẹ̀ ni wọ́n máa ń ṣe àwọn ọbẹ̀ kan wọ́n jẹ́ kí n mọ ọbẹ̀ tó ń pè ní ìmọ̀ òyò pẹ̀lú èpìyà wọ́n wá tẹ ẹ̀bà yẹn gàrí lẹ́bú wọ́n máa fi ń tẹ̀ so wọ́n á tẹ ẹ̀bà yẹn pẹ̀lú èpìyà olóyè bá ní òun máa jẹ òun ò lè mọ́jú pẹ̀lú oúnjẹ yìí o so wọ́n ṣàṣe jẹ oúnjẹ yẹn tán wọ́n dẹ̀ lọ lé gbàtàn tún délé náà ìyàwó wọn tún fún wọn lóúnjẹ náà as usual kọ̀ gbà wọ́n ti jẹun lọ́dọ̀ àbúrò ṣùgbọ́n kó má yẹ pé wò jẹ wọ́n tún jẹ díẹ̀ so nígbà tó di kan bíi wọ́n ti jẹ oúnjẹ yẹn tí mo ọ̀rẹ́ ti ṣẹlẹ̀ bí nǹkan bíi aago 9 ọjà o ó kàn di bí nǹkan bíi after 2 lóru ariwo ta ilé wa dẹ̀ ní ilé olóyè lọ opposite ilé wa ariwo ta ni kí ló ṣẹlẹ̀ wọn olóyè ni o ó sùn kò dẹ̀ jí wọ́n ní ìyàwó ẹ̀ kàn jí pé mi mọ̀ nǹkan tán ní ó máa ẹ̀ ń jí fún wọ́n jí kò jí o bó ṣe lọ nìyẹn so ìyẹn kan ní ojú mi ní Ẹgbẹ́dá èèyàn ti fẹ́ sọdá títì nǹkan kékeré dẹ̀ kọ lẹ́sẹ̀ báyìí ó dẹ̀ ṣubú that was the end. gbogbo àwọn kìíní yẹn wá ń ṣe mí wọ́n wá ń jẹ́ kí n máa ròyìn pé ilé ayé yìí kò tó nǹkan tó yẹ kéèyàn máa yàdá mọ́ o. ilé ayé ò tó nǹkan tó yẹ kéèyàn máa yàdá mọ́ o. mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n. mo wá rò pé no. number 1 mo wá sọ fúnra mi mo ní
I will never be desperate to become anything in this life. Although ma try best mi láti jẹ́ nǹkan tó wù mí, láti jẹ́ nǹkan tí mo fẹ́, ṣùgbọ́n I will never be desperate. Ìtọ́wọ́ mi ò tó, mi ò ní lọ máa fi gòǹgò fà. Ó affect mi nínú iṣẹ́ mi, nínú industry tí mo wà. Ó yẹ kí n ti lọ jù báyìí. Ṣùgbọ́n mo wò pé no, màá dúró dàsìkò Ọlọ́run. Mo ò ní fi ọwọ́ mi fa nǹkan. Mi ní fi gòǹgò fa nǹkan tọ́wọ́ mi ò tó. So, ọtí mo tó bá wá, mo gbà fún Ọlọ́run. Tí ò bá wá, mo gbà fún Ọlọ́run. Torí mo kàn fi gbogbo nǹkan lẹ̀ fún Ọlọ́run bẹ́yẹn. So, àtìgbà mo ti wá ń live life yẹn tẹ́ pé tí wọ́n bá fọ́ mi létí gan, wọ́n máa wò báyìí pé tí má dẹ̀ a tún máa ń wò gan ní orí social media. Àwọn ọmọ school tó yẹ pé wọ́n bára wọn jà tẹ́ pé wọ́n ó dẹ̀ fọ́ ọmọ yẹn létí báyìí. Ó dẹ̀ mú di lọlẹ̀ and that was the end. So, ó máa ń jẹ́ kára mi yá láti báyàn jà. Ó máa ń jẹ́ kó yá mi lára láti ṣépè fún yàn. Kò sí má ṣépè fún. Tóun náà bá wá yáwọ́ bíi tèmi tó bá fún mi ní kíní tẹ́nìtì bá ṣẹlẹ̀ sí mi àbí tí mo ní kí n retaliate tẹ́nìtì ṣẹlẹ̀ sóun náà ńkọ́. So, ó máa ń jẹ́ kí n lọ́ra láti báyàn jà tàbí láti bínú síyàn. So, àwọn ẹlòmíì tẹ máa ń rò pé bóyá mi ò gbọ́n ni. Even nínú relationship, kí n tó sọ yín pé mi ò ṣe mọ́. Ẹlòmíì á ti kọ̀ tipẹ́. So, mo máa ń wò pé bóyá ẹni yẹn lè yí padà. Bóyá mo sì lè wùwà kan tó lè jẹ́ kí inú ẹni yẹn dùn sí mi. So, mo ní àforítì. Ó dẹ̀ máa ń lọ́ra láti bínú. Torí pé mo mọ̀ pé tí mo bá ti bínú, tí mo bá ti sọ pé ó tó, mi mọ̀ bí zodiac sign mi ni o because Virgo ni mí. Tí mo bá sọ pé sórí ibi tá a bá dé yìí, ó tó gẹ́ náà nìyẹn. No going back. Wow. Ẹ ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan. Kó tó di pé a wọ nínú àwọn ìbéèrè bẹ́ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé. Nínú relationship aspect ni, ǹjẹ́ lè sọ nǹkan tó yẹ pé ọkùnrin ṣe fún yín ó dùn yín gan tẹ́ find it difficult láti gbàgbé? Ṣó wà? Ó wà ṣùgbọ́n mi rò pé mo fẹ́ sọ. Ó wà mélòó ni ká wí. Mélòó ni ká sọ. Mélòó ni ká sọ. Ó pọ̀. Ẹ bá sọ èyí tó gbinlẹ̀. Ìdí tó jẹ́ kí n béèrè ni pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ obìnrin wọn ò tí ì ní rí nǹkan tó pọ̀ wá ti kẹ́rù. Tó yẹ pé láàrin ìwọ̀nba nǹkan tó ṣẹlẹ̀, nǹkan tó yẹ pé wọ́n sì lè sọ amicably, I understand, tó yẹ pé ìfẹ́ yẹn á dẹ̀ ṣe kí ni, á dẹ̀ tẹ̀síwájú. Ṣùgbọ́n obìnrin míì tí nǹkan kékeré bá ti ṣẹlẹ̀, ó ti pe mọ́mì ẹ̀, àwọn òbí á dẹ̀ ṣe kí ni, máa bọ ilé nílé ẹ̀. Ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí single mother kó pọ̀ ní ayé tí a wà yìí. Okay. Ó ti jẹ́ pé òun mi kí n sọ because láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, lẹ́yìn àwọn tí wọ́n gbọ́ nípa ẹ̀ nígbà yẹn, òun jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú láti máa sọ síta nítorí pé mo wò ó pé mo ò fẹ́ bà image ex mi yẹn jẹ́ ní public. But sorry, I have to say it. Mo ní àbúrò tó jẹ́ last born wa. Tó yẹ pé ó wá kí mi nígbà yẹn. So, mo ṣàkọmọ̀ wípé ex mi máa ń tọ́jú ọmọ yẹn yàtọ̀. Obìnrin ni. Ó máa ń tọ́jú ẹ̀ yàtọ̀. Ó máa ń nígbà yẹn ìgbà tí iPhone kọ́kọ́ jáde pa, ó ra iPhone fún ọmọ yẹn. Ìgbà yẹn ọmọ yẹn wà ní school, ó wà ní university. Ó máa ní pé ó máa fún mi lówó pé kí n send ẹ̀ sí ní school. Èmi kàn rò pé ó ń tọ́jú ẹ̀ ni. Pé torí pé ó jábùrò mi. So mi ò fúnra, mi ò mọ anything. Ó kàn wá dijọ́ kan, èdè-àìyedè kan wá ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀. Mo wá sọ fún àbúrò mi yẹn pé ó ní mi ò ṣe mọ́. Ó níbi tá a bá dé, mo ní mi ò ṣe mọ́. Mo ní mo kàn ń wá owó tí mo lè fi kó ẹrù mi ni pé mo fẹ́ fi marriage yẹn sílẹ̀. Àbúrò mi wá sọ fún mi pé ẹ sure, mo ní mo sure. Ó wá lókè.
ó nítorí àwọn ò fẹ́ sọ fún mi tẹ́lẹ̀ ni o ṣùgbọ́n gbà tó ń sọ pé mi ò ṣe mọ́ yín sìn òun á sọ fún mi pé ọkọ yín báyìí ni o pé Ìlọrin tán tiẹ̀ sì lọ ní last week pé wọ́n pe òun kóun wá bá wọn bẹ̀ ọkọ yín máa ń bá òun sọ̀rọ̀ o ọkọ yín toast òun wò mo ní irọ́ ló pa kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé ó ya wèrè mo mọ̀ pé ìdán ni mo mọ̀ yín pé ṣìnà mania ni ṣùgbọ́n mo ní kò lè ṣerú eléyìí tó sọ yìí òun ò parọ́ mọ́ o pé tó ń bá dẹ̀ parọ́ mọ́ ẹlẹ́dàá ìfi àjọ mi má sọ bẹ́ẹ̀ mọ́ mi kò lè ṣe dé level yẹn ó dẹ̀ lókè no problem a dẹ̀ kúrò lórí ẹ̀ so nígbà tó wá di ọjọ́ kejì a sùn mọ́jú ó wá dọjọ́ kejì ó kàn pè mí ní ó ní àǹtí mi ọkọ yín mà ní kóun wá bá òun ní ibi iṣẹ́ mi ní irọ́ ni òun ní kóun wá bá òun ní kóun wáyè lọ́la kóun wá bá òun níbi iṣẹ́ mo ní ok kò sí wàhálà wàá lọ síbi iṣẹ́ yẹn torí mo ń láti mọ̀ pé ṣó lè ya wèrè dé level yìí kò pẹ́ ẹ̀ ṣá ọmọ yẹn wà ní kitchen òun fọ abọ́ bí kọ́ọ̀lù àbúrò mi ṣe wọ bí fóònù ṣe wọ kọ́ọ̀ yẹn ṣe wọlé sórí fóònù àbúrò mi ni mo bá check ẹ̀ ń bá rí pé nọ́mbà ara ilé mi rèé mo wá gbé fún ọmọ yẹn mo ní ó máa bá sọ̀rọ̀ o kò tí ì sáwọn fóònù speaker báyìí nígbà yẹn I think bóyá ó ń lo 3310 or something at that time was it 3310 or BB nígbà yẹn wọ́n á ní wàá gbé fóònù wàá gbé sí kí wàá gbé o wàá ṣe bí gbogbo wà ń bẹ̀ kó flow dáadáa so wàá gbé wàá bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ wàá béèrè ọmọ yẹn pé báwo ni ọmọ yẹn ní apé dáadáa ní sà ó ní kí ló ń ṣe ó ní òun fọ abọ́ lọ́wọ́ lókè pé ẹ̀gbọ́n ńkọ́ àkọ́nà wà ní yàrá olókè tó bá ti fọ bọ́tọ́ kí ló fẹ́ ṣe ó ní kò sí tó bá ti ṣe tán kó wá bá mi ó wá júwèé ibi tó ti máa wá bá òun ó júwèé fún un pé tó bá ti débẹ̀ yẹn ó pé òun bó ṣe máa wọ mọ́tò bó ṣe máa ṣe gbogbo ẹ̀ ó júwèé fún un olójú mi ò mà ní rí bi mo fẹ́ tí ara mi gbọ́ ni ojú ọkùnrin ló wá sọ fún mi this time around lókè so bí ọmọ yẹn ṣe tán ara mi ṣáà ń gbọ̀n pé ṣó lè jó tọ́ mo wá pe ọ̀rẹ́ mi kan pé jọ ó máa ṣẹlẹ́rìí mi o ọ̀rọ̀ báyìí nǹkan báyìí o báyìí kò yé mi o ó ṣẹlẹ́rìí mi wáyé pé mi àti ọmọ ìyá mi nìkan lájọ kún o ọ̀rẹ́ mi wá ní òun kàn fẹ́ sọ fún mi ni ipò wọ́n ti gbé dọ́dọ̀ òun náà wọ́n ti gbé dọ́dọ̀ òun pé mo ní irọ́ ni o ẹwọ ẹja fìyẹn lẹ̀ màá tẹ̀lé yín èmi àtọ̀rẹ́ máa ń kí àbúrò mi kó máa lọ ṣáájú mi ṣáà lọ síwájú mi so bí mo ṣáà ṣe bí àtọ̀rẹ́ mi náà bá ṣe tẹ̀lé mo ṣáà fi fóònù mọ́nítọ̀ ọmọ yẹn títí tí ọmọ yẹn fi dé hòtẹ́ẹ̀l so ọmọ yẹn náà send message sí mi pé báyìí òkè máa bọ̀ kí ní kọ̀ọ̀kan àwọn ti gba yàrá o wọ́n ti ṣe òun lo and behold kí n má fọ̀rọ̀ gùn aṣáàdé hòtẹ́ẹ̀l wájú hòtẹ́ẹ̀l báyìí mo ti rí mọ́tò ara ilé mi ó ti páàkì síbẹ̀ àmọ́ ló ti da ìnílé ní jẹ́ mo ṣàṣe wọnú bẹ̀yẹn nìyẹn mo bá rí ó ti gbé ọtí síwájú ó ti ra ẹlẹ́rìndòdò fún ọmọ yẹn náà pé kó máa mú bí mo ṣe débẹ̀ mo ṣe rí báyìí mo ní tó òótọ́ ni tó o lè ṣe ṣó o mọ̀ pé ìyá kan náà bàbá kan náà ló bí èmi àti ọmọ yìí ṣó o mọ̀ pé kò yẹ pé bẹ́ẹ̀ àbúrò mi lórí street tó o mí pé o lè èmi ẹ̀gbọ́n o tún mú àbúrò mi náà o tún mú mọ́ra ọ̀rọ̀ yẹn le ó lágbára mi fẹ́ sọ bó ṣe lọ but gbogbo èèyàn rò pé tó bá já wọn ni àwọn máa fi marriage yẹn lẹ̀ àwọn ò ní fẹ́ ẹni yẹn mọ́ àwọn ò ní ṣe mọ́ ṣùgbọ́n èmi ní tòótọ́ o accept ẹ̀ lára ara wa ó dẹ̀ tún continue. ẹ tún continue. mo continue because mo rí pé lóòótọ́ nǹkan tó ṣe ò dáa ṣùgbọ́n mo wò pé kò tíì tó nǹkan tí mo máa torí ẹ̀ sọ pé mo fẹ́ fi ọkọ mi sílẹ̀. ẹ dẹ̀ ti bímọ fún wọn gbà yẹn. well mo kò tíì tó nǹkan tí àti iná ọmọ tọmọ yẹn ṣaláìsí so
but as at that time kò tí to see me táwọn wò lójú so mo ní every reasons láti sọ yín pé kí n lọ ṣùgbọ́n mo wò ó pé èèyàn máa ń ṣe àṣìṣe ni pé nígbà tó dẹ̀ ti bẹ̀bẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé kò lè ṣerú ẹ̀ mọ́ nǹkan tí mo kàn ṣe ni pé mi ò jẹ́ kí àbúrò mi kó wá sílé wa mọ́ mi ìgbà kó wá sílé wa mọ́ torí pé tí èèyàn bá ti mọ̀ pé ẹni yìí jalè ó ní ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tí mo tèmi fi wà against tó bá yẹ pé lóòótọ́ nírú nǹkan bẹ́ẹ̀ yẹn ló jẹ́ pé wọ́n set it up it is wrong ẹ máa lo weakness èèyàn against èèyàn it's very very wrong ẹ mọ̀ pé ẹni yìí jalè ẹ wá lọ gbé ẹja díndín ẹ lọ gbé síwájú ẹ gbé gààrí àtomi tútù ẹ gbé sí ẹ wá kúrò ń bẹ̀ bí o tẹ̀ ní jẹ gbogbo ẹ̀tọ́ ó máa jíjẹ náà yes now bí o tẹ̀ ní jẹ gbogbo ẹ̀tọ́ pé ká má bàa káwọn ká má mọ̀ pé òun ò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe ó máa sáré bu síbi gààrí méjì á sáré bù sẹ́nu á wá ibi tó bá ní ìrún lára ẹja yẹn á bù á jẹ. You don't use people's weaknesses láti set up láti mú wọn ẹ fẹ́ kó fall ni na ó máa fall that is my own philosophy so ìgbà tí mo dẹ̀ ti mọ̀ pé weakness ẹ̀ nìyẹn èmi ò jẹ́ kí ó wá síbẹ̀ torí kó má tún lọ padà wùn láti ṣe so bá a ṣe jọ ṣe nìyẹn. Wow. Ṣùgbọ́n ó wá dàbí ìgbà pé mi ìgbọ́rù nǹkan tẹ́ sọ ìbí ìgbà pé mi ìgbọ́ rí torí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Then èwo ló wá jẹ́ bàbàǹbarì tó wá fi jẹ́ pé ẹ wá fi wò pé no at this point mi ò ṣe mọ́ torí ìyẹn gangan lèmi lérò ń pé bóyá nǹkan tó yẹ kó jẹ́ ohun tó yẹ kó lágbára jù kẹ́ fi padà lẹ́yìn ẹni náà èwo ló wá jẹ́ bàbàǹbarì tẹ́ fi sọ pé ẹ ṣe mọ́. Tí mo fi sọ wípé ó tó gẹ́ alóbìnrin dára ní pé mo nífẹ̀ẹ́ arákùnrin yẹn gan-an ni ó pọ̀ gan-an tí mi tiẹ̀ mọ̀ pé nǹkan kan lè yà wá láyé yìí àti lọ́run ṣùgbọ́n ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí mo sọ tẹ́lẹ̀ mo ní ọkùnrin ń ṣe ṣìnà ọkùnrin ń ṣe àgbèrè ilé ayé láti bá torí mo dẹ̀ tún jọ́ ọmọ olóòkè so èmi ní pé tọ́jú mi ṣẹ̀tọ́ ẹ nílé gẹ́gẹ́ bí ọkọ àwọn nǹkan tó bá yẹ kó o ṣe má fi ìta àfẹ́tì ilé tó bá ti jẹ́ kí ìta àfẹ́tì ilé tó dẹ̀ kárùn wà bá mi kò sí wá tó dẹ̀ respect mi gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ìyàwó ilé ẹ̀ mi ò lè torí pé ọkọ mi ń ṣe ayé ṣìnà kí fọkọ mi lẹ̀ but fẹ́rí kíní kan wà tó ń pè ní violence I can't stand it mi lè stand the violence yes tó bá ti ń di violence tó ti fẹ́ máa mú torí mélòó lára mi mi ò sanra mi ò jù báyìí lọ tó bá ti ń di pé ọkùnrin fẹ́ máa ṣíwọ́ sókè máa na obìnrin tó bá ti ṣe lákọ̀ọ́kọ́ kò lè stop no kò lè stop ẹ̀yin náà ẹ wò àwọn ọkùnrin tó máa ń ná ìyàwó wọn ẹ̀ẹ̀kan náà máa ń bẹ̀rẹ̀ wọ́n máa fi lè bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan báyìí àti dáwọ́ dúró máa nira so ó wá tó di ń pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ tí wọ́n bá ti ń ròyìn kó má di pé ṣe bí ìwọ náà tó fẹ́ para ẹ̀ síbẹ̀ ní kí ló dé tí wọ́n náà ò kú wò so ara àwọn nǹkan tí mo rò tí mo fi rò pé àsìkò tó ilé tó lọ àṣìṣe ni. ìrìn àjò ọdún mélòó lẹ́jọ́ wá jọ rìn tó fi di pé bóyá ẹ sọ pé ó tó. ẹ ti ń tà mí gan. ẹ wá bínú. mo fẹ́ discuss like this is the first time in the last at least 5 years now tí mo ti sọ pé mo dúró lọ́wọ́ ara mi 5 àbí 6 years now mi ò grant interview
báwo ló ṣe jẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ mi ò dẹ̀ bẹ́ anybody so I just kept it to myself so but enter mi gan báyìí ẹ jẹ́ kí n. mi enter Ọlọ́run ni. but ìrìn àjò yẹn ṣá ní kúkúrú a lò ọdún 15 years. 15 years. bẹ́ẹ̀. Wow. Oh my. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Nígbà tẹ́ ń ṣàpèjúwe, ẹ sọ nǹkan kan tó jẹ́ ohun gbòógì nínú àwọn nǹkan tí ẹ sọ. Ẹ sọ̀rọ̀ nípa nǹkan tó relate mọ́ Bàbá Ìjẹ̀ṣà. Okay. Gẹ́gẹ́ bí eléré orí ìtàgé tẹ́ jẹ́, ǹjẹ́ ṣé iṣẹ́ ti pa yín àti Bàbá Ìjẹ̀ṣà rí? Mo ti lè Bàbá Ìjẹ̀ṣà sínú fíìmù mi gangan fúnra mi rí. Orú ọkàn ní táìtù fíìmù yẹn. Wow. Bẹ́ẹ̀ ni, ó dẹ̀ ṣiṣẹ́ takuntakun fún mi nínú iṣẹ́ yẹn. Orú ọkàn 1 and 2, Bàbá Ìjẹ̀ṣà wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Irú èèyàn wo gangan ni Bàbá Ìjẹ̀ṣà jẹ́ gangan? Well, ṣe rí Bàbá Ìjẹ̀ṣà aláwàdà ni nínú fíìmù lẹ́mọ̀ sí o. But tẹ́ bá rí Bàbá Ìjẹ̀ṣà báyìí is a serious minded person. Ó ṣe bó ṣe máa ń rẹ́rìn, tó ṣe máa ń ṣàwàdà nínú fíìmù yẹn ni Bàbá Ìjẹ̀ṣà ń ṣe o. Like nínú fíìmù mi tí mo ṣe yìí tí mo sọ yìí sí òun àti Bímbọ́ Ọmọlọ́jà ni wọ́n jọ ṣiṣẹ́. Bímbọ́ Ọmọlọ́jà, you know, Mr. Latin, Emeka Ike, Femi Bright. In fact, àwọn èrò pọ̀ nínú fíìmù yẹn. Tí a dẹ̀ lè Mr. Latin, Alhaji Ade, wọ́n pọ̀ gan. So, mi ò dẹ̀ rí ní ìrí èèyàn tó jẹ́ pé kò wá ṣe ó ṣe gate man fún Femi Bright. So Bímbọ́ Ọmọlọ́jà jẹ́ ọmọ Femi Bright nínú fíìmù yẹn. So mi ò dẹ̀ rí kò tiẹ̀ ṣeré kò bá anybody ṣeré pa kò fẹ́yìn kò ṣe. He came, he delivered the role perfectly. Ó dẹ̀ lọ. So èmi ò wá mọ̀ ó ṣe wá di pé o ní pé pedophile or no pedophile I don't know. But mi ò rí Bàbá Ìjẹ̀ṣà mo dẹ̀ ti tún rí láwọn location àti pàdé láwọn locations mi bẹ́ẹ̀ tẹ́ pé mi ò rí léèyàn tẹ́ pé ó tó kàn ń ṣeré anyhow. So ó tí mo lè sọ nípa ìní. Nígbà tẹ́ wá gbọ́ pé tí wọ́n sọ pé Bàbá Ìjẹ̀ṣà is a pedophile, ṣé gbà nǹkan yẹn gbọ́? Ṣé mọ̀ wípé gẹ́gẹ́ mo yẹ sọ a ò jọ gbé a ò ní that relationship iṣẹ́ mi yẹn gan ló jẹ́ kí n mọ̀ wọ́n. Dẹ̀ wọ́n tó wá jẹ́ ọ̀rẹ́ mi kan Níkẹ́ wọ́n á pe gẹ́ẹ̀ ní Adéníkẹ́ Sílẹ̀kẹ̀ òun náà ti wà ní industry rí ó wà ní American sí. So wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ so òun ló ti jẹ́ kí n tún mọ̀ wọ́n níwọ̀nba díẹ̀. So mi ò lè sọ pé irú wà báyìí mi ò kàn rí nírí èèyàn tó jẹ́ pé mi ò rí wọn bẹ́ẹ̀ ṣá. Mi ò bọ̀ ṣe mọ̀ pé ẹni téèyàn ò bá mọ̀ náà èèyàn mi ò lè sọ pé bẹ́ẹ̀ ni mi lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Iṣẹ́ ló pa wá pọ̀ bóyá mo rí wọn couple of times like that mi ò lè rí wọn pẹ̀lú ọmọ kékeré ebi tí mo sọ pé bí wọ́n lọ fi ọwọ́ pa ọmọ kékeré yẹn lára. So ó jẹ́ nǹkan tí mo lè sọ. Ẹ ṣeun gan. Gbogbo àtẹ́ pé ẹ̀yin kéré àbí kẹ̀ bóyá gbogbo àti ẹ̀ ń kọ́ṣẹ́ orí ìtàgé ǹjẹ́ ṣé ẹ ti wà sexually harassed rí? Actually Ọlọ́run ò jẹ́ bó ti ẹ̀ jẹ́ pé nígbà yẹn tá à ń bọ̀ oríṣiríṣi àwọn producer náà máa bàbá lọ́ba wọn pé ẹjọ́ èlò wá sínú fíìmù yìí àwa náà mọ̀ act ọmọọṣẹ́ lágbájá ni mí ọmọọṣẹ́ tàbàjò ni mí mo kọ́ṣẹ́ mo ṣẹ́ ẹjọ́ nígbà yẹn tí mo ṣẹ̀ parí freedom tí mo tá à ń wá pé kán mọ̀ wá nígbà yẹn wọ́n máa kò sí wàhálà èèyàn kan tẹ̀ ti invite mi rí wá sóòtẹ́ tó la máa ṣe screenplay mo dẹ̀ dé bí screenplay ìgbà yẹn hòtẹ́ẹ̀ ok mi fẹ́ sọ torí hòtẹ́ẹ̀ popular gan-an kan nínú àwọn ọ̀gá mi ní industry ló ní hòtẹ́ẹ̀ yẹn nígbà yẹn pé a máa ṣiṣẹ́ a máa ṣe kíní kan pé òun fẹ́ kí n wà ní screenplay akẹ̀dẹ̀ débẹ̀ títí aago 9 aago 10 àwọn tájọ́ fẹ́ ṣe screenplay dà àwọn ni wọ́n ń bọ̀
ọkàn mi kàn sọ fún mi ní pé kò sí screenplay kankan o wọ́n yẹ kó wọ́n kankan náà fẹ́ screenplay o tètè yára ẹ̀ ń brain o ó ti wà níbẹ̀ látago 5 wọ́n lè fẹ́ ṣe screenplay kọ́kọ́kọ́ wọlé tó indicate pé mo ṣe screenplay ń bíbá ọ̀dọ́ òbó tẹ́ kán kó script kalẹ̀ àìmọye script kó má yẹ kó máa padà fi script gba pattern díẹ̀ o screenplay yẹn mo dúró nígbà tó di 11 tí mi ò rí anybody mo láti fi ọgbọ́n ṣe pé ẹjọ́ sáà mo ń bọ̀ wọ́n pè mí sìn nílé mo kàn fi sáré máa lọ máa dé sìn ilé wa náà kò jìnnà sílé máa lọ mo ń bọ̀ sìn máa lọ wọ́n ti ń bọ̀ wọ́n ti fẹ́ẹ̀ dé mo ń bọ̀ sẹ̀ ìgbà tí mo ń sọ̀rọ̀ yẹn mo ti wà ń ta mo ń bọ̀ sẹ̀ mo ti máa dé tí mo ṣàṣe lọ nìyẹn so ìgbà tí mo dẹ̀ lọ ẹni ìgbà tí mo padà rí níjọ́ kejì tí mo padà rí the following time tí mo rẹ́ nìyẹn kò kí mi kò bá mi sọ̀rọ̀ ìgbà tí mo dẹ̀ rí pé mo kì í tí ò dá mi lóhùn tí mo wá sọ fún ìkan náà àwọn colleague mi tó yẹ pé òun náà upcoming bíi tèmi tájọ́ ń bọ̀ tí mo ní báyìí lẹ́nu yẹn mo ní bó ṣe ń ṣe nìyẹn o ó ṣe bẹ́ẹ̀ fi lágbájá ṣe bẹ́ẹ̀ fi tó yẹ pé oṣù bẹ́ẹ̀ ni ó ti lọ nìyẹn mo ní but why so many like that so àwa náà nǹkan mo réyàn tó yẹ pé máa fún ẹ lead role iṣẹ́ yìí wàá play lead role but tẹ́kẹ̀ mi àti ẹ̀kan jọ wà kákan jọ wà ó wà dáadáa ó mi lè sọ pé kò sí ó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo kàn mọ̀ ni pé anybody ò force anybody o ẹni tó bá wù ní irú ọjọ́ yẹn sìn tó bá wù mí bẹ́ẹ̀ ni fi lead role bó ṣe fi flash mi tí n bá desperate pé mo fẹ́ play lead role ṣebí ìṣẹ́jú mẹ́rin lajá fi ń gbé egun ṣùgbọ́n mo wò ó pé no fún àwọn nǹkan kan tó surround irú ẹni yẹn tí mo mọ̀ pé it will definitely come back to me ó dẹ̀ máa affect me I said no bluntly so wáyé pé èèyàn tó yẹ pé ó ṣe kínní ni ó lè force ni but nobody is forcing anybody tó bá ń wọ ẹni tí ò bá dẹ̀ ń wọ ẹ. Wow, ẹ ṣeun gan-an báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé. Okay, actually mo jí gẹ́gẹ́ mo sọ fún yín nígbà tí mo kọ́kọ́ ń bá yín sọ̀rọ̀ pé ó jẹ́ ọmọ kan tẹ́ kó jáfáfá. Bẹ́ẹ̀ni. Ìgbà tí mo wà ní primary school mi ò rí activities tó ń lọ especially end of the year activity táwọn school máa ń ṣe mo máa ń kó ipa láti primary school secondary school ṣe cultural dance ni ẹ máa rí mi bẹ̀ debate club mo wà ń bẹ̀ quiz club mo wà ń bẹ̀ choir mo wà ń bẹ̀ kò sí anything entertainment tẹ́ ẹ̀ ní rí èmi yìí níbẹ̀ in fact primary school mo máa kó àwọn ọmọ class mi a máa ṣe fíìmù ní during a break time a máa ṣe àwọn fíìmù tí ò lórí tí ò nírú a máa ṣe drama stage a máa ṣe èmi ni máa direct èmi ni máa ṣe kiri so mo ti jẹ́ ọ̀tọ̀ pé mo like entertainment láti kékeré so ó wá di ọjọ́ yẹn mo ti wà ní Unilag nígbà yẹn mo wá mọ lady kan ọ̀rẹ́ mi ni Láti lórúkọ ẹ̀ Láti ẹ̀ wá jẹ́ girlfriend Lásùnrè nígbà yẹn so wọ́n jọ máa ń ṣe fíìmù ni Láti ló wá pè mí pé wọ́n bọ̀ wá ṣe ya fíìmù ní school ní ọjọ́ yẹn tó mo ná èmi fẹ́ lọ wòran o fẹ́ lọ wo wọ́n ṣe ń ṣe o fortunately ìgbà tí máa dé orí set yẹn K1 the ultimate bàbá àgbàlagbà àti Bímbọ́ Akíntọ́lá ni wọ́n wá jọ ya fíìmù yẹn wọ́n pe title fíìmù yẹn ní Òpin Ìrìn Àjò part 1 so in fact that was the first scene nínú iṣẹ́ yẹn so èmi àwa wà ń bẹ àwọn òràn bí Lásùnrè ṣe wá náà pé àwọn nídìí àwọn èèyàn ní background so bí
wọ́n ṣe wá bá mi nìyẹn mi àti àwọn ọ̀rẹ́ mi tájọ wà ńbẹ̀ pé ṣáà lè bá wọn dúró sí background iṣẹ́ yẹn èmi tó yẹ pé ó dẹ̀ ó jẹ́ pé mi gangan ni mo wà lórí set yẹn ńgbà mi no problem a máa ṣe mo ṣe lọ sí background iṣẹ́ yẹn nìyẹn scene yẹn nìyẹn ìgbà tó máa gé iṣẹ́ yẹn sí promo wọ́n ṣe gé scene yẹn wọ́n ṣe gé sí promo nìyẹn fíìmù ìjáde táwọn èèyàn ti ń pè mí pé a rí ẹ nínú fíìmù wà nínú fíìmù kan báyìí kéde kan ẹgbẹ́ kan mo wò pé àti ẹ̀ tí kọ́ wọ agbami fíìmù ẹ ti ń pariwo pé ẹ rí wa lórí torí pé ẹ̀rẹ́ ń pé bóyá program kan wà tó máa ń ṣe kó máa rò nígbà yẹn àǹtí Ṣọlá corporate pictures àwọn náà máa ń every Sunday so tí máa jáde lọ báyìí a rí ẹnu fíìmù tí ń bá anywhere a rí ẹnu mo wá ní Ọlọ́run ó dà ń pásìkò tó tí mo máa dára dé iṣẹ́ yìí o mo láti wọnú iṣẹ́ ìgidi ni o so ọ̀rẹ́ mi dẹ̀ ní Sikiratu Sindodo àjọ wà ní Unilag nígbà yẹn èmi wà ní philosophy department òun wà ní creative art so mo ṣe lọ bá Sindodo nìyẹn pé jọ wo iṣẹ́ yìí èmi náà fẹ́ máa lọ location jẹ́ ká jọ máa ṣe bó ṣe ní kò sí wàhálà ni wọ́n ní mo dẹ̀ láìkí èèyàn kan ó wù mí kí ẹni ẹ̀ jẹ́ mentor mi which is Uncle B Ọ̀gá Bello wọn ní pé big daddy òun ni pé I can link me up with him bí ó ṣe mú mi lọ sí ọ́fíìsì wọn ní ọ́fíìsì wọn wà ní Òyìngbò side Òyìngbò nígbà yẹn Èbúté Mẹ́ta bó ṣe mú mi lọ sọ́dọ̀ wọn nìyẹn o so God so good bí Uncle B ṣe gbà mí tọwọ́ tẹsẹ̀ nìyẹn in fact láti ìgbà yẹn títí di èní he has been my godfather he has been a wonderful father to me so wẹ́rẹ́ ọgbà tí wọ́n rí pé láti máa ń busy máa bá wọn a máa jọ ń gbé fíìmù máa tẹ̀lé wọn gbé fíìmù káàkiri a máa ń gbé àwọn fíìmù lọ national theatre gbogbo àwọn local kìíní yẹn ló sì rèé nígbà yẹn Ìbàdàn Abẹ́òkúta a máa gbé àwọn fíìmù lọ àwọn náà máa fi mí sínú fíìmù wọn so mo ṣàṣe ṣe nìyẹn ṣùgbọ́n mo wá wò pé ọ̀dọ̀ wọn yẹn èrò pọ̀ lọ́wọ́ wọn pé ó máa pẹ́ fún mi láti tètè jáde pé jẹ́ kí n wo ibi tó yẹ pé wọ́n ti lè fún mi ní wọ́n fi máa ráyè láti kọ́ mi dáadáa mo ṣe wá lọ sọ́dọ̀ ọ̀gá mi nìyẹn Abesarumi lórúkọ ọ̀gá mi wọ́n pè ní jẹjẹ mọ́ so bẹ́ẹ̀ ni mo ti wá kọ́ iṣẹ́ àwọn dẹ̀ náà ṣe freedom fún mi so ọjọ́ tí wọ́n fẹ́ ṣe freedom mo ti wá mọ àwọn Kúnlé Afọ́d àti Postan gbà yẹn so àwọn náà wà níbi graduation mi lọ́dún náà lọ́hùn think 2004 wọ́n ṣáà wá síbẹ̀ wọ́n wá níjọ́ yẹn wọ́n sọ ọ̀gá kan wà ń bẹ̀ níjọ́ yẹn wọ́n pè ní àrà wá wọ́n wá ní pé wọ́n lè mọ̀ pé mo kọ́ṣẹ́ mo mọ iṣẹ́ o pé kí n ṣe solo drama fún wọn wọ́n ṣe solo drama yẹn so everybody ṣáà pàtàkì fún mi pé mo ṣe dáadáa láti ọjọ́ yẹn ṣá bí Kúnlé Afọ́d àti Postan ṣe ní interest nínú mi nìyẹn pé òkè pé àwọn màmá fún mi ní àwọn rules ẹ̀jẹ̀ so wọ́n ṣàṣe pick me up from there tí mo ṣáà bá wọn ṣiṣẹ́ kó tó di pé èmi náà wá wò pé mi ò lè dúró sọ́dọ̀ àwọn nìkan pé mo ń láti máa mo ń láti extend tentacles mi so mo ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn títí àwọn ọ̀gá yẹn tí wọ́n dáadáa àwọn bíi ọ̀gá Fálà so mo ti lọ sọ́dọ̀ wọn mo ṣiṣẹ́ lọ́dọ̀ wọn wọ́n tiẹ̀ ṣe dáadáa fún mi náà dáadáa bí R1TUAL lánìyàn R1TUAL wọ́n make sure pé mo participate nínú super story mo ṣe super story so ìgbà tó wá yá mo wá wò pé gẹ́gẹ́ mo yẹ sọ fún yín lẹ́ẹ̀kan pé mo fẹ́ràn kí n máa kọ́ ẹ̀kọ́ bá tó wá di 2010 mo tó rò pé àmúlò wù mí pé kí n túbọ̀ mọ̀ sí kíní tí mo ṣe kí n túbọ̀ jíjà ara mi dáadáa mo wá lọ pefti so mo lọ pefti mo lọ kọ́ acting dáadáa bẹ́ẹ̀ mo ti meet Aunty Jọkẹ́ Múyìwá she was one of our lecturers so
wọ́n tún àwọn náà tún mo tún jẹ lára àwọn náà. So from that before that time mo dẹ̀ ti ń produce náà. Mo ti ń produce movie as far back as 2005. So but a tún balọ̀ bẹ́ẹ̀. So bí mo ṣe rìnrìn àjò mi títí náà nìyẹn títí dìgbà tí mo wá rí pé mo wò pé iṣẹ́ yìí tọ́lọ́run bá gbà fún yàn téèyàn bá ní owó ara ẹ̀ tó lè fi máa produce pé ó máa ń jẹ́ kí iṣẹ́ yẹn kó tún ó máa ń jẹ́ kí inú yẹn kó tún yá. Then àwọn challenges pé èèyàn máa lè play oríṣiríṣi character. So mo ṣe decide pé mi ò ní máa lọ káàkiri mọ́ lọ báyàn pé tó mo á ya iṣẹ́ mi fún ara mi to the glory of God. Èmi ni mò ń pa àwọn èèyàn pé wá bá mi ṣiṣẹ́ ọ̀dọ̀ táwọn èèyàn bá ń pè mí náà mo máa ń lọ wọ́n máa pè mí sí náà mò ń lọ. So gẹ́gẹ́ bí ibi tí mo wà yìí náà iṣẹ́ náà ló gbé wa débí. So a dẹ̀ ṣì wà lẹ́nu ẹ̀ ó kàn jẹ́ pé marriage ó dí mi lọ́wọ́ díẹ̀ láàrin kan kò jẹ́ kí n lè rìn tí n bá ṣe rìn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí tá a bá dé. Ọpẹ́ ni fọ́lọ́run. Ẹ ṣeun gan. Gẹ́gẹ́ bí ibẹ̀ ti ṣe ṣàlàyé tẹ̀dẹ̀ ti dárúkọ àwọn ọ̀gá yín bó ṣe pọ̀ tó bẹ́ ṣe rìn. Ṣùgbọ́n láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí tá bá ní ká kà ní méjì mẹ́ta mẹ́rin ó ti wá jẹ́ iṣẹ́ mélòó tó ẹ pé látọ̀dọ̀ tí ń gangan tí ẹ ti yà fúnra yín. Tá bá ní ká kà ní méjì mẹ́ta á ti tó àti part 1 àti tó ní part 1 part 2 tá bá ní ká kà á ti tó 8 sí 9. Tẹ́ ti fún ara mi bẹ́ẹ̀ ni. Yàtọ̀ sí tó tún bọ̀ lọ́nà tẹ́ ń ṣe lọ. Bẹ́ẹ̀ ni. Wow. So á ti tó àti ya a bẹ̀rẹ̀ láti orí Abímbọ́lá Tamọ́tiyé ìjà ọká oró ọkàn Abọ́sẹ̀dé Dọ́láyẹmí Lábẹ́ ọ̀run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti mo dẹ̀ ti ka méje màá rántí ìtókù. Wow. Ẹ ṣeun gan. Ìrírí ayé wo gangan lẹ bá pàdé tó jẹ́ má lè gbàgbé? Ìrírí ayé má lè gbàgbé tí mo bá pàdé tó bà mí lẹ́rù gan nígbà tí mo dàgbà. Ní kíní ẹ̀ṣẹ̀ tó dọ́nà mi pé so nǹkan tí ó ṣẹlẹ̀ sí mi nígbà tí mo wà kékeré lélẹ́yìí. Bóyá màmá tiẹ̀ sí ní orí òkè èpẹ̀ mọ́ lọ́jọ́ òní tó mo dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ò ṣe tó sọmọ tádà dòfo lórí ayé mi. Mo sọ́nà àlàyé mi síwájú lẹ́ẹ̀kan pé mo lọ sí ìlú kan tó ń pè ní Ọ̀wọ̀ nígbà tí mo wà kékeré grandma mi ló mú mi lọ síbẹ̀. Bẹ́ẹ̀ni. So grandma mi yẹn wọ́n jẹ́ wòlíì ìyá bàbá mi wọ́n jẹ́ wòlíì wọ́n ní church wọ́n dẹ̀ ní wọ́n dẹ̀ tún jẹ́ oníṣòwò wọ́n máa ń ta ọjà wọ́n máa ń ta àwọn aṣọ yẹn wọ́n máa ń pa aṣọ yẹn ní dìlálì ńgbà yẹn àwọn used clothes wọ́n máa fọ̀ wọ́n máa iron ẹ̀ wọ́n máa tún tà. So wọ́n máa ti lọ ra ọjà yẹn wọ́n máa ń tọ́jọ́ 2-3 wọ́n tó padà délé. So èmi gẹ́gẹ́ bí ọmọ kékeré bí àmọ́ wà bí ọmọ ọdún 10 nígbà yẹn. So èmi gẹ́gẹ́ bí ọmọ kékeré wọn lè mú mi lọ sí ọjà yẹn torí iléèwé mi wọ́n wá mú mi lọ sọ́dọ̀ máa yìí pé èmi àtọmọ máa yẹn dẹ̀ máa jọ ń ṣeré máa yẹn níyàwó máa ń pe máa yẹn ní bàbá àìnù. So orúkọ ọmọ wọn yẹn jẹ́ Bọ́lá. So èmi àti ẹjọ́ wà bí peer group mi ní Bọ́lá yẹn. A wá sùn ní alẹ́ ọjọ́ yẹn bí mo ṣe sùn mi ò faṣọ bora mo kàn rí pé èèyàn kan wá faṣọ bò mí ẹni yẹn faṣọ bò mí
níbi tí mo sùn sí mo lajú mo rí pé máa yẹn ni faṣọ bò mí so ó dà pé ìgbà tó wá di òru mo lọ tọ̀ ìgbà tí mo lọ tọ̀ tí mo dé èmi innocently èmi kàn mú aṣọ yẹn èmi kàn fi bo ọmọ ẹ̀ lára mo wá sùn kọjú sí ibòmíì èyí tó wá yà mí lẹ́nu ni pé nígbà tí mo jí láàárọ̀ èmi ò rọ́mọ yẹn lẹ́gbẹ̀ẹ́ mi èmi ò tiẹ̀ mọ anything tèmi mo kàn dìde ní mo wá lọ kí man yẹn kíkí tí mo ṣe lọ kí báyìí mo ṣe lọ ní ìwọ ọmọ yìí níbo ló gbà jáde níbo ló gbà jáde wá mo wá wọ̀ báyìí pé mo mọ gbà jáde báwo mo ní mo ṣe jí ni sá pé ó ṣẹ̀ṣẹ̀ jí ó ṣe sá eré nìyẹn ó ṣe sáré lọ sínú yàrá ẹ̀ nìyẹn bá tó bá sáré lọ sínú yàrá ẹ̀ báyìí mo kàn pariwo ní my God ó tán o wọ́n tó àwọn ìyàwó ẹ̀ wá lọ bá pé kí ló ṣẹlẹ̀ wọ́n ti wá bí ìyàwó ẹ̀ ṣe lọ bá pé kí ló ṣẹlẹ̀ báyìí ariwo kan sọ ni woman yẹn kàn pariwo ó kàn pariwo ará àdúgbò wá ẹ̀yìn kékeré kí ló ṣẹlẹ̀ kí mo ṣe máa yín ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣe èmi ti yí tòótọ́ pàtàkì èèyàn máa fi débẹ̀ tó máa fi rí ẹni kí ló ṣẹlẹ̀ báyẹn ti gbé igbá lé orí ọmọ yẹn pẹ̀lú aṣọ yẹn pẹ̀lú aṣọ tó fi ebi ó ti fàṣọ yẹn bò mí lára o tí èmi dá aṣọ padà sí ara ọmọ o ó ti fi aṣọ so pẹ̀lú aṣọ yẹn ó ti gbé ọmọ yẹn so wọ́n á rí pé bó ṣe ń pe Bọ́lá tó ti pe Bọ́lá báyìí àwọn èèyàn tó pariwo èmi ò mọ bó ṣe ṣẹlẹ̀ èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ so but nǹkan tí mo wá gbọ́ táwọn èèyàn sọ ni pé wọ́n fi Bọ́lá ṣògùn owó wọ́n fi Bọ́lá ṣògùn owó débi pọ́n lọ́nà pé ọlọ́pàá wọ́n ń pè mí àwọn èèyàn ń pè mí pé ń gbọ́ kí ló ṣẹlẹ̀ mi mọ nǹkan kan mi mọ mo sùn ní ìgbà tí mo dẹ̀ jí mo lọ kí wọ́n ẹ̀mọ́ wọn kékeré wọ́n ṣe pé wọ́n ṣàtọ̀ pé kíní kan àwọn ṣe ra àwọn ṣe kíní kan so to cut the long story short àwọn ọlọ́pàá wá àwọn ọlọ́pàá wá sí sìn nìyẹn o mo dẹ̀ mọ̀ pé wọ́n mú máa yẹn lọ wọ́n mú èmi náà lọ sí police station but tó má béèrè lọ́wọ́ mi mẹ́kàn wọn pé mo sùn ní mo dẹ̀ jí mo lọ kí wọn so ìgbà tí àwọn neighbor ìgbéra àwọn neighbor wa yẹn so àwọn mo ṣàfihàn ilé wọn ni mo lọ dúró sí títí tí grandma mi fi dé ibẹ̀ náà ti wá mú mi tó yẹ pé mo gbọ́n dáadáa nígbà yẹn bí àmì bá lè ṣàlàyé pé kí lè ṣẹlẹ̀ bọ̀ tí nǹkan tí mo lè gather from there ni pé wọ́n ní ó fi ọmọ ara ẹ̀ ó fi ṣògùn owó so ó wá jẹ́ kí n mọ̀ yín pé ògùn owó tó ń sọ yìí ṣó rí ò ní àbí then ó ti jẹ́ nǹkan tó jẹ́ pé tọ́rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ 80s ni mò ń sọ yìí so tó bá ti lè máa ṣẹlẹ̀ nígbà yẹn so ó jẹ́ nǹkan tó yẹ pé even tí má dàgbà bó ṣe dàgbà yìí mo máa wọ̀ pé mi ì lè lọ ní kọ́mọ mi lọ dúró sílé èèyàn ìrírí yẹn jẹ́ ìrírí tó yẹ pé ó bá ìgbà tí mo tọ́jọ́ tó kọ́kọ́ dọ́nà mi pé incident ìṣẹ̀lẹ̀ ní kékeré ẹ̀rù bà mí àyà mi já pé so ọ̀tá mi ò bá ti máa di nǹkan bóyá parí ọ̀rọ̀ yẹn kò yé mi o èmi ò mọ o being a minor then mi ò mọ o but mo kàn mọ̀ yín pé so kíní would have happened to me if not for God. If not for God it could have been me but Ọlọ́run ní ìpinnu tó yàtọ̀ fún ayé mi òun ló jẹ́ kí ó rìn bó ṣe rìn pé a ṣe ní padà ṣe ra ẹ̀ ó ṣe jẹ́ ni ó ṣe. ẹ ṣeun gan-an gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ ṣàlàyé mánu tẹ́ wá ń sọ yìí ọmọ mélòó gangan ló bí tí ẹ mọ̀. Actually as at that time ó ti ní àwọn ọmọ tó ti dàgbà in fact ó ti ní ọmọ tó jẹ́ pé ó ti wà nílé ọkọ irú àìná tí mo náà fi ń pè é yẹn bẹ́ẹ̀ni bí mo ṣe gbọ́ ó dẹ̀ ń pé àǹtí yẹn ti wà nílé ọkọ as at that time but ọmọ ẹ̀ tẹ́mi àtẹ̀yọ jẹ́ ẹgbẹ́ ẹ̀ Bọ́lá yẹn ó ní ẹ̀gbọ́n
méjì tí mo mọ̀ so mi wàá mọ̀ bóyá àwọn míì tún wà. wọ́n tún wà lẹ́yìn. Ilé tí ẹ̀yin àti ẹni tí ẹjọ́ ń sọ ẹ̀ ẹjọ́ ń gbé papọ̀ ní ṣé neighbor yín gangan ni. A jọ gbé papọ̀ ìyá grandma mi my paternal grandmother àwọn ni tẹ́pẹ́ tó máa ti ń lọ tó máa ti ń travel bẹ́ẹ̀ yẹn náà church member wa tó bá wà available wọ́n lè lọ fi mí sọ́dọ̀ wọn pé kí n dúró ń bẹ̀ torí school mi pé kí n dúró ń bẹ̀ ọ̀rọ̀ tí mo sọ fún yín mi ò sọ fáwọn parents mi o. wọn ò mọ̀ sí. àárín èmi àti grandma mi ló wà. grandma yín yẹn kọ́. grandma ti wọ́n ti Ọlọ́run kó bá mi dẹ̀lẹ̀ fún wọn bí tó bá wà so wọn ò mọ̀ because èmi gan fúnra mi bí ní gbogbo yẹn ṣẹlẹ̀ ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo ti dàgbà dáadáa kódà mo ti wà nílé ọkọ kó tó di pé kíní ìdánà mi ọjọ́ tí mo kọ́kọ́ rántí àyà mi jásẹ̀ bí mo nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn mo kàn rò ó ni pé ẹgbọ́n náà mo máa go through kíní ní kékeré kíní ìṣẹ̀lẹ̀ sí mi incident ìṣẹ̀lẹ̀ sí mi ní kékeré mo ṣẹ̀ṣẹ̀ wá jókòó mo wá ní mo wá rò mo ní tí wọ́n ti ń ṣe àwọn nǹkan tó ń pè ní àjò owó àbí kí ni àwọn èèyàn ti ń ṣe ti pẹ́ o wọ́n pé I could have been a victim of it mo ṣẹ̀ṣẹ̀ wá rò pé ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo wà láyé tó dáa lọ́jọ́ tèmi mo wá ṣe. ẹ ṣeun lẹ́yìn ìgbà tẹ́ dé láti police station lọ́jọ́ náà lọ́hùn ǹjẹ́ ṣé ẹ padà fìlẹ̀ kankan bóyá nǹkan ṣe yín torí gẹ́gẹ́ bí aṣọ tí wọ́n dà òyìn lára ẹ̀ ǹjẹ́ ṣé ẹ ní ó ní effect kankan lára yín gbà yẹn. mi ò wá lè sọ bóyá ó ní effect lára mi nígbà yẹn mi ì lè sọ bóyá mo kàn sick ráńpẹ́ but mo kàn mọ̀ yín pé nǹkan kan ò ṣe mí ní àgọ́ ara mo dẹ̀ mọ̀ yín pé ọmọ yẹn náà ṣàmọ̀ pé títí tí mo fi kúrò nílùú yẹn mi ò rí ọmọ yẹn mọ́ mo dẹ̀ mọ̀ yín pé máa yẹn incident yẹn ló gbé family ẹ̀ kúrò nílùú yẹn wọ́n pẹ̀lú yẹn ní àgọ́ pan ní pé asket ọ̀wọ̀ ní ibẹ̀ yẹn so mo kàn mọ̀ yín pé mi ò rí family yẹn mọ́ títí tí mo fi kúrò nílùú yẹn. nígbà tí àwọn èrò tí wọ́n ya wọlé position tí wọ́n bá ọmọ yẹn ṣé owó ń jáde lẹ́nu ọmọ yẹn. èmi ò lọ wò but àwọn èèyàn tí wọ́n lọ sí tó máa ti wọnú yàrá yẹn báyìí pé wọ́n pariwo ìkúnlẹ̀ abiyamọ o olúwa o bàbá ìná o ṣèyí tán àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn èèyàn nìyẹn tó bóyá ọmọ yẹn ó ń pọ owó jáde ni èmi tí má sọ pé mo mọ̀ irọ́ ni mo pa ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan kan ṣe ọmọ yẹn nǹkan tó dẹ̀ ṣe ọmọ yẹn nǹkan tó lágbára ni mo mọ̀ pé nǹkan tó lágbára ni then from nǹkan táwọn tí mo pick gẹ́gẹ́ bí ọmọdé ń gbà ẹ́ ni pé ó fẹ́ ṣòwò owó ni ó fẹ́ fi ọmọ even àwọn Igbo wọ́n jẹ́ member church grandma mi ń gbà ẹ́ wọ́n sọ pé kédekọ ọmọ wọ́n táwọn àyùn kà bí nǹkan kan pé bí ọmọ ìyá aládùn àbí ọmọ kédekọ pé wọ́n fẹ́ fi ṣòwò owó ni mo ṣáà ń gbọ́ lẹ́nu wọn pé wọ́n ní wọ́n fẹ́ fi ṣòwò owó ni wọ́n fẹ́ fi ṣòwò owó ni so bóyá ọmọ yẹn wá ń powó o tàbí kò pọ owó lẹ́nu o èmi ò mọ̀ èmi ò yọjú síbẹ̀ báyìí pé jẹ́ lọ because ẹ̀rù ń bà èmi fúnra mi wọ́n sọ pé bóyá èmi ni wọ́n bá lò bí Ọlọ́run ló kó èmi yọ so ó jẹ́ kẹ́rù bà èmi gan àti yọjú síbẹ̀ ẹ bóyá sọ gbà tó yà wọn ọlọ́pàá wá gan wọ́n mú èmi náà dání lọ sí police station but as a minor mi ò wọ́n jẹ́ kí n dúró pẹ́ níbẹ̀ yẹn but ṣe mọ̀ bí evidence bí nǹkan ni mo feel pé wọ́n ṣe mú mi dání lọ síbẹ̀ yẹn wọ́n jẹ́ dúró pé wọ́n ti hand over mi fún àwọn neighbor wa èmi tí grandma mi wọ́n á bá mi ní ọ̀dọ̀ wọn. nígbà tí grandma wá dé kí ni grandma wá sọ ṣé grandma béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ yín pé wọ́n béèrè pé báwo ló ṣe ṣẹlẹ̀. wọ́n béèrè mo dẹ̀ ṣàlàyé bí mo nǹkan tí mo mọ̀ mo sùn mo jí lọ tọ̀ pé èmi ò like títí dìsìn yìí tí má ti wọ 19 mi like máa bora àfi tó yẹ pé bóyá mo wà nínú AC yẹn pọ̀ bóyá ó pè mí kí n pa AC gan ju pé kí n da duvet bora àbí nǹkan kan mo kàn like nǹkan so mo dẹ̀ rí pé wọ́n dẹ̀ béèrè ọ̀lọ́ mo dẹ̀ sọ ṣàlàyé fún wọn nǹkan tí mo mọ̀
àti bóyá ṣẹlẹ̀ náà ni mo sọ fún wọn mi lè sọ jù bẹ́ẹ̀ yẹn lọ because mi ò mọ anything brain mi ò gbé pé wọ́n fẹ́ lóyún ìṣòro brain mi ò gbé so wọn bá nǹkan tí mo mọ̀ yẹn náà ni mò ń tẹnu mọ́ ó dé level gangan mò ń ké bọ́tọ́ gbogbo èèyàn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mò ń sunkún ni. lẹ́yìn ìgbà tẹ́ sọ pé tẹ́ wá dàgbà tẹ́ tiẹ̀ ti délé ọkọ tẹ́ṣẹ̀ wá ń ro àwọn nǹkan yẹn ǹjẹ́ ṣé ẹ ti go through one or two things tẹ́ wá ń padà ń wò pé ṣé kò ń ṣe pé iṣẹ́ tí bàbá ìná àbí tó ti lò ń gbà yẹn ṣé kò ń ṣe pé bóyá repercussion àbí kí ló dé tí ọ̀nà ṣe wá dí báyìí ṣé kò ń ṣe pé àwọn nǹkan yẹn ló wá ń fà àbí kẹ̀ tẹ́ jáde bóyá tẹ́ lọ sílé wòlíì àbá àfà tó sọ pé ǹjẹ́ ṣó fìgbà kan ẹ mọrú àwọn nǹkan bẹ́ẹ̀ tẹ́ padà wá ṣó ẹ fìgbà kan rò bẹ́ẹ̀ rí. rárá mi ò rò bẹ́ẹ̀ rí mi ò rò bẹ́ẹ̀ kódà mi ò ronú lọ síbẹ̀ because mo fẹ́ lè kò sí nǹkan tọ́lọ́run ò ṣe fún mi ṣe understand because as a young girl young lady ngbà yẹn my first car mo ti ra first car mi at 21 mo ti ra mọ́tò at 21 mi tẹ̀lé gbàgbé 400,000 kíní tó sport car tó jiná dáadáa so ọkọ ọlọ́run ò àyàtọ̀ sí pé general problem táwọn ọkùnrin máa ń ní pé kọ́ máa wà faithful ọlọ́run ò jẹ́ kí n mi bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kí n tó rọ́kọ so ọmọ tí báyìí pé bóyá bó ṣe wu ọlọ́run ló ṣe ń ṣọlá mi ìbá ti bí ọmọ bá tiẹ̀ ti ní ọmọ tó lọ síbi 27-28 years so bó ṣe wu olúwa ló ń ṣọlá ni tó mi lè sọ pé bóyá mi lè trace ẹ̀ síbẹ̀ yẹn mi ní course láti trace ẹ̀ síbẹ̀ yẹn so ẹ ṣe gan ma gbogbo ètò kù àdẹ̀gbàgbọ́ pé Ọlọ́run máa ṣe gbogbo ẹ̀ ní rọrùn. àmì àṣẹ lọ́run a máa ń gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣeré orí ìtàgé àgàgà èèyàn tó bá jẹ́ bíi ọ̀dọ́ tó ń ríṣe nínú eré orí ìtàgé tó yẹ pé òun ló ń gbówó lẹ̀ tó fi ń yaṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà tá a bá wọn sọ̀rọ̀ wọ́n máa ń sọ nǹkan kan wọ́n ní àwọn tí máa ń wà spiritually attacked ẹlòmíì lè sọ pé òun kò lè sùn òun kò lè rí àwọn ọwọ́ kọ̀ọ̀kan ní pé wọ́n á ní ìdíṣẹ́ tí àwọn yìí ń ṣe ni ǹjẹ́ ṣé ẹ ti ní irú experience bẹ́ẹ̀? wẹ́ẹ́ gẹ́gẹ́ mo yẹ sọ lẹ́ẹ̀kan wípé mi ò fi gbogbo ara like mo fẹ́ lè sọ pé nínú 15 years tí mo fi wà nínú marriage yìí iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ èmi àti ex mi ni tó jẹ́ iṣẹ́ wa mo máa ń sábà fi gbogbo ara ṣe so mi ò ṣèyàn tẹ́ pé mo ráyè lọ location back to back but ìkọ̀kan ni mo rí tó jọ mí lójú tó yà mí lẹ́nu nígbà yẹn mi tẹ̀ tí màá rí ìgbà yẹn iṣẹ́ ọ̀gá mi kan ni mo fi tọ̀wọ̀tọ̀ mi ní dárúkọ wọn àròyàṣẹ́ yẹn ní Ìlọrin so wọ́n wá gbé actress kan wá superstar ni wọ́n rìn gan-an nígbà yẹn mo wá fẹ́ bá wọn ṣiṣẹ́ mo kàn rí pé wọ́n sọ pé mo máa ṣe ọ̀rẹ́ èmi àti lady kan báyìí Memunat Yunusa olórúkọ kan tó máa ń pè kò tí òun náà kò tí lórúkọ púpọ̀ ń gbà yẹn àwa méjèèjì jọ wà ní kí n tó wọ́n á ní pé ní ẹ máa ṣe ọ̀rẹ́ wa so mo kàn rí pé mo wà níwájú actress wọ́n ti fún mi lines o mo ti ń ṣiṣẹ́ o mo lè act o dáadáa níwọ̀nba o mo rí pé nígbà tí wọ́n gbé mi ti àǹtí yìí mi ò lè sọ̀rọ̀ mo ṣe ń wo ojú wọn iná ni mò ń rí lójú wọn bọ̀tà àwọn èèyàn mọ nǹkan tí mò ń rí tó bá ti ṣe hot kí ni kò tó bá tún ní kí wojú ọba yìí kí bá wọn sọ̀rọ̀ báyìí mi tún lè sọ̀rọ̀ débi pé kámẹ́rámà tó dẹ̀ jẹ́ kámẹ́rámà tó ń yà ó ti yà mí lórí iṣẹ́ dáadáa tó mọ̀ pé kí ṣe pé ní yóò gùdù kí ló ṣẹlẹ̀ ní ilé sọ fẹ́ níbo nìkan tí mò ń rí iná ni mò ń wò lójú wọn iná tó máa tó wojú ọba pé kí n sọ̀rọ̀ báyìí mi tún nílé sọ̀rọ̀ mi nílé sọ̀rọ̀ mi nílé deliver mi ò ní lè sọ̀rọ̀ wọ́n sì wà láyé báyìí wọn ò tí kú o
ẹni tí mo sọ yìí wọ́n ti wà láyé báyìí wọn ò tí kú tí wọ́n ti wojú wọn báyìí pé kí n sọ pé so chief tí wọ́n ti lè wojú wọn báyìí èmi ìbá nílé sọ̀rọ̀ wọn á dàgbẹ́ pé ó fi nǹkan mú ohùn mi lọ sí nìyẹn nínú 2 scenes tí mo yà lórí set yẹn ẹyọkan náà rí lọ ẹyọkan tí wọn ò sí bẹ̀ tó yẹ pé èmi àti mo try láti rántí orúkọ lady yẹn èmi àti ẹ̀ sí yẹn nìkan náà wọn ò lè lo scene tí àwa mẹ́tẹ̀ẹ̀ta tàjọ wà yẹn wọn ò lè lò so ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń bà mí lẹ́rù láti gbà yẹn tí má dẹ̀ fẹ́ lọ sórí set má ti make sure pé kò bá jẹ́ pé wàkà pàṣẹ wọ́n máa ti gbàdúrà Ọlọ́run irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n máa pa iná iṣẹ́ mọ́ mi lára Ọlọ́run kí n tó débẹ̀ àbí ká tó pàdé ó ní tèmi náà ti máa sọ fún Ọlọ́run tí wọ́n dẹ̀ fẹ́ gorí set náà mo máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀ nínú ọkàn mi kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn mi. Nígbà tí ẹ sọ̀rọ̀ fún wa ẹ dárúkọ Sikiratu Sindodo ẹ ní ọ̀rẹ́ yín gangan. Ọ̀rẹ́ mi dáadáa ní Táyọ̀ Odúèké ọ̀rẹ́ mi dáadáa. Báwo lẹ ṣe mọ̀ Sikiratu Sindodo? Actually mi fẹ́ sọ story jù but ẹ jẹ́ kí n kàn sọ pé a pàdé ní Unilag actually mo ní ọ̀rẹ́ kan nígbà yẹn so a jọ ṣe jamb ni so òun àti Sikiratu wọ́n jọ wà ní same class wọ́n jọ ṣe jamb ní CMS grammar school ní Àkọkà ibẹ̀ ní center yẹn wà so wọ́n jọ wà ní class ọ̀rẹ́ mi ẹ̀dẹ̀ ni ó jọ ọmọ tó yẹ pé òun náà ó bẹ Sikira náà bẹ and Sikira fine gan o má jẹ́ n pè é Sikira Táyọ̀ fine gan ó dàbí bọ̀tí gan nígbà yẹn ó fine you would love to know her so ọ̀rẹ́ mi ẹ̀dẹ̀ ló like kó máa make friends mo fi pé beauty Táyọ̀ ló attract ọ̀rẹ́ mi yẹn pẹ̀lú ẹ̀ so they started talking so after tí a ṣe tán oníkálukú lọ ọjọ́ kan bá yẹn jáde ní inú Unilag Táyọ̀ ń wọlé bá ṣe pàdé ẹ̀ nìyẹn mo sọ pé ṣé mo rántí girl tó sọ pé òun rí ní center ní enjoy tó sọ pé fine girl pé kí ni pé òun lélẹ́yìí o pé Táyọ̀ lórúkọ ẹ̀ mo ní ó fine lóòótọ́ so pé àṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn bó ṣàṣe di pé àwọnú ara wa nìyẹn so we started the friendship from there adẹ̀ ṣeré dáadáa aṣọ rẹ̀ délédélé débi pé a máa ń lọ sí ilé ọ̀dọ̀ Táyọ̀ nígbà yẹn a máa lọ sílé wọn ní Ìjẹ̀ṣà a máa ṣeré a máa ṣe gbogbo ẹ̀ a ṣeré bọ́ṣẹ̀ mọ́ wọ́n lé ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún tá a bá ríra lé ní kò síbi tá a ti ríra tá a kì í kíra ní kì í pé àmọ́ra wa. ẹ dára yín mọ̀. ẹ mọ̀ pé téèyàn ṣe máa ṣe pẹ̀lú èèyàn téèyàn mọ̀ ẹ̀yẹn tá a ti jọ kí wọ́n bọnú àwo kan náà tá a ti jọ jẹun ó yàtọ̀ sí pé a kò pàdé nínú industry o èmi àti Táyọ̀ pàdé nínú industry àmọ́ra school ó dàbí Láìdé Bákàrè náà ní inú school láti pàdé láti mọ́ra wa àwọn ọ̀rẹ́ mi tá mọ́ra wa nínú school nìyẹn mo mọ̀ Fúnkẹ́ náà ní school Fúnkẹ́ Akíndélé mo mọ̀ ní school gbà yẹn but a kì í ṣọ̀rẹ́ so bọ́ mo mọ̀ so àwọn product tí mo mọ̀ àwọn Àbẹ̀ní lady kan tí àti ń gbà yẹn tó ṣe Àbẹ̀ní pẹ̀lú Túndé Kèlání àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ ní school nìyẹn nígbà yẹn tí mo mọ̀ táwọn náà mọ̀ mi. Yeah so àtúwá jọ ríra wa nínú industry. ẹ jẹ́ n béèrè Sikiratu gẹ́gẹ́ bí pé bẹ́ẹ̀ ti ṣe jọ jẹun tó jẹ́ ọ̀rẹ́ yín tímọ́tímọ́ lẹ́nu ìgbà díẹ̀ àfi bẹ́ẹ̀ rí wọn kí wọ́n fi bẹ́ẹ̀ ṣeré nígbà bí ìgbà tó yẹ pé ti tẹ́lẹ̀ tó yẹ pé back to back ní eré wọn kí lẹ́yìn lérò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ pé ó affect nǹkan yẹn láti jẹ́ kí àwọn èèyàn má máa rí wọn dáadáa bó ṣe dàbí bíi ti tẹ́lẹ̀ kí lẹ́yìn lérò pé ó lè fà. Okay, just like me bẹ́ẹ̀ni there was a time tèmi náà tó yẹ pé nígbà yẹn àwọn kò tí ì sí social media rẹpẹtẹ báyìí àti social media ò tí ì lọ báyìí nígbà yẹn tó yẹ pé àwọn bíi Akéde Àgbáyé àwọn Aláròyé àwọn máa ń gbé wa àwọn city people encomium
national income àwọn náà máa ń gbé wa nígbà yẹn tẹ́ pé èmi náà máa ń ṣiṣẹ́ back to back nígbà yẹn máa ń lọ location máa ṣiṣẹ́ máa ṣe àìmọye àwọn iṣẹ́ tó yẹ pé mo ti ṣe tí mo ti ṣe lead role sẹ́yìn but ọlá ń pé kò ń ṣayé social media nígbà yẹn ọ̀n bá ti mọ̀ mí jù báyìí lọ so then òun náà ń ṣiṣẹ́ nígbà yẹn èmi mọ challenges tèmi face tó fi jẹ́ pé iṣẹ́ drop then iṣẹ́ ríṣẹ́ wáyé aṣẹ́wó ni wá sorry to use that language ìdí tí mo yẹ lo language yẹn ni pé ṣe ẹ̀rí tán bá lò yín tán bá tún rọ́ ọmọ mi tán rò pé ọmọ yìí fine ó dẹ̀ ti tún young ó dẹ̀ lè deliver wọ́n ti tún jù yín lẹ̀ wọ́n ti tún mẹ́lò mi wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n tún rò pé bọ̀bọ́ yìí ilé náà ó fine ó ga ó ṣe kinní kan ó ní mọ́tò ó ní kinní kan ó ní change díẹ̀ ó look good wọ́n ti tún ju ẹni tán lò sílẹ̀ wọ́n ti tún mú yẹn so bí iṣẹ́ wa ṣe máa ń lọ nìyẹn so òun ló fi jẹ́ pé ìgbà tán máa ń lòyàn kéèyàn ṣe kí ni kó ṣe ara ẹ̀ dáadáa oore ọ̀fẹ́ ni pé fún àwọn ìyá wa àwọn àǹtí wa àwọn kan tó jẹ́ pé wọ́n ń lò láti ìgbà yẹn tẹ́ wọ́n dẹ̀ yìí tún ń lò wọ́n oore ọ̀fẹ́ ni fún àwọn èèyàn kan tẹ́ pé wọ́n sì ń lò wọ́n láti ìgbà yẹn tó dẹ̀ sì ń lò wọ́n títí dìsìn oore ọ̀fẹ́ ni àǹfààní ni tí kò ṣe pé tí ò sí fún gbogbo èèyàn so then òun náà tún lè ní iṣẹ́ míì tó ń ṣe tó ń gba time ẹ̀ tí ó yẹ pé tán bẹ́yà tó máa pè fúnṣẹ́ máa sọ pé ẹ má bínú mo ní nǹkan tí mo ń ṣe for that iṣẹ́ wa dẹ́ni tó bá ti lè sọ fáwọn producer lẹ́ǹkejì pé ó clash pẹ̀lú kọ̀ọ̀kan tí mo fẹ́ ṣe mí nílé ráyè wọ́n á rò pé eléyìí busy jàre kò ráyè tiwa wọ́n á lọ mú next available person so àwọn nǹkan tó máa ń fà ń gbà mí tẹ́ pé àwọn èèyàn tẹ́ máa ń rí nígbà míì lórí screen tẹ́ pé ẹ̀kọ́ ti dé di pé ẹ̀ tún rí wọn dáadáa mọ́ nìyẹn wọ́n ti tún náwó mú ẹlòmíì so ìgbà òde rèé gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe sọ wọ́n ní ìgbà ò lọ bí òrèrè bẹ́ẹ̀ni so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun tí mo lè sọ lọ́rọ̀ yẹn nìyẹn. ẹ ṣeun gan láti wá parí gbogbo ohun tí a ti ń sọ látẹ̀kan a rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin eléré orí ìtàgé pẹ̀lú àwọn onífújì a rí ìbáṣepọ̀ tó dán mọ́rán a rí bí Alhaji Wasiu Alabi Pasuma King Dr. Saheed Òṣùpá Alhaji Wasiu Ayinde Marshal Alhaji Sule Alao Malaika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé wọn ò fìgbà kankan fi eré orí ìtàgé sílẹ̀ tí àwọn náà ń ṣe eré orí ìtàgé a dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe eré orí ìtàgé gangan tó yẹ pé àwọn ẹni tí wọ́n ń ṣe eré orí ìtàgé yìí tí wọ́n bá ní ayẹyẹ ṣe àbíkẹ̀ tí wọ́n bá ṣe eré orí ìtàgé yìí náà kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí láti máa act wọ́n máa kọrin wọ́n á lùlù wọ́n ní gbogbo nǹkan yẹn gangan ló ń pè ní ìtàgé. Màmá àwọn èèyàn tí mo dárúkọ tí mo ní wọ́n ń kọ fújì yìí tí ẹ bá fẹ́ múnú ara yín dùn tẹ fẹ́ jó tẹ kò fẹ́ ṣe fàájì ara yín nínú àwọn tí mo dárúkọ yìí ta lẹ máa play orin ẹ̀ tẹ máa jó sí tẹ máa fi jó tẹ máa fi máa yọ̀. Ibi tẹ́ gbé mi sí yìí ó lágbára o. Ẹ má bínú. Ìdí tí mo kó lágbára ni pé mi ò ń ṣe fújì person like that. Bó tẹ̀ yẹ pé iṣẹ́ wa gbogbo ẹ̀ wọnú ara wọn. Bẹ́ẹ̀ni. But mo like mo ṣe pé bí a máa ń gbórin wọn àbí nǹkan kan àbí ẹ̀kan kan bóyá ti máa ń lọ àbí inú mọ́tò àbí tí máa bí mo wà lọ́dọ̀ èèyàn kan ń play èmi ò ń ra kéde mi ò ń gbọ́ o mi ò ń like ó ń ṣe pé mo ní passion bẹ́ẹ̀ fún àwọn orin yẹn o mi ní mi ò like fújì o but ṣe mọ̀ kí wọ́n sọ pé kí wọ́n gbé téèpù mi kí wọ́n ní mo fẹ́ gbọ́ fújì kò ṣẹlẹ̀ rí kàkà bẹ́ẹ̀ màá yà máa gbọ́ Tọ́pẹ́ Àlàbí màá yà máa gbọ́ lady tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí lorúkọ ẹ̀ náà Bíjì Ojú mi màá yà máa gbọ́ Aláṣeyọrí màá máa gbọ́ Bísí Aláwìyé àwọn orin tèmi láìkì nìyẹn kí n máa gbọ́ bàbá àràkọ́ lọ́n fọ̀rùn kẹ́ ó tún jẹ́ èèyàn kan tí mo tún orin tẹ́ pé ṣùgbọ́n wọ́n máa sọ pé personality ta ni mo láìkì jù nínú gbogbo àwọn tẹ́ dárúkọ yẹn pé mo láìkì ẹni yìí dáadáa pé aláì ọ̀gá ńlá ni o. Pasuma. Ọlọ́run Olódùmarè ń gbọ́ mo like personality ẹ̀ I like him I love him mo máa ń gbọ́ àwọn orin wọn kọ̀ọ̀kan náà díẹ̀díẹ̀ bí àyè gbọ́ mo máa ń
máa ń wò pé mo like orin, mo like Pasuma Judy Jíbọ́lá o but tọ́mọ wá sọ wípé mo like wọn ṣá, ẹ má jẹ́ kí n sọ pé ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Wọ́n máa ní pé ká lò wọ́n nínú fíìmù pé acting pé ta ni mo like jù láti lò nínú fíìmù. Mo like láti lo Òṣùpá nínú fíìmù mi. Kí nìdí? Nítorí pé mo rí pé talent wà lára wọn gidi. Talent acting ó wà lára ẹ̀gbọ́n Saheed Òṣùpá. Talent acting ó wà lára wọn gidi gan tó ó jẹ́ kí n tún like àwọn náà níbẹ̀ yẹn. Mo dẹ̀ like Màláíkà náà because mo rí wọn bẹ́ẹ̀ ni tó níwà ìrẹ̀lẹ̀. Mo ti pàdé wọn láwọn òde bí apátí àbí nǹkan kan. Mo rí wọn pé wọ́n níwà ìrẹ̀lẹ̀. So nǹkan tí mo lè sọ nìyẹn. Nípa wọn. Tí màmá wa Tọ́pẹ́ Àlàbí tẹ wá sọ pé ẹ nífẹ̀ẹ́ torí mo ti ẹ̀ gbọ́ ńgbà tí fóònù yín dún láìpẹ́ yìí mo gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ bí orin Tọ́pẹ́ Àlàbí. Why did you choose Tọ́pẹ́ Àlàbí? Kí ni ìdí tẹ ṣe nífẹ̀ẹ́ orin wọn? Well, mo nífẹ̀ẹ́ wọn torí pé Ọlọ́run fún wọn lẹ́bùn. Ká tẹ̀ sọ pé wọ́n máa ń sọ pé ọkọ wọn ló máa ń kọ orin like writer ló máa ń kọ orin fún wọn. Ọlọ́run fún wọn ní ẹ̀bùn àti gbé jáde dáadáa. Ó dàbí fíìmù tá a máa ń ṣe yìí. Ẹ lè script writer. Ó lè kọ story. Tí actor àbí actress tí ò bá gbé dáadáa, tí ò bá fi acting sí kó gbé dáadáa, story yẹn máa useless. You understand? So wọ́n lè kọ orin fún yàn. Bọ̀ṣẹ́ ẹni tó kọ jáde tí ò bá kọ jáde dáadáa, ayé ò ní rí. Ayé ò ní gbọ́ dáadáa. So mo rí pé àgbékalẹ̀ orin wọn ó máa ń ní agbára. Ó máa láwọn orin wọn tí mo máa ń gbọ́ tó máa ń jẹ́ kí n ròyìn pé ọmọ gbogbo nǹkan tó wù kí n ṣe nílé ayé yìí I must make heaven. You get? Ó máa ń fi àwọn orin wọn máa fi ń ṣe ìwà. Máa fi ń ṣe àríkọ́ṣe, máa fi ń ṣe ìwà. Máa fi ń wu ìwà sí ọmọlàkejì mi. Nítorí pé mo mọ̀ pé bó ti wù ká pẹ́ láyé yìí tó, a máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ mọ̀ pé téèyàn bá kú láyé yìí, ọ̀run yìí náà la máa lajú sí. So orin wọn ó máa ń jẹ́ bí guideline fún mi. Ṣùgbọ́n tí mo bá wà nínú situation tí ọkàn mi dàrú, tí mo feel down, mo máa ń like máa gbọ́ orin late Bùnmi Akínláàánú. Máa sọ̀rẹ́ tinú ọmọ Tújúká. Mo máa ń like máa gbọ́ orin wọn. Àwọn orin wọn yẹn ó máa ń fún mi ní inspiration. Láti gbọ́nra nù pé dìde lẹ̀. Ṣé wá rí tí mo fẹ́ yin Ọlọ́run, tí mo wà ní mood àti yin Ọlọ́run àti dúpẹ́ pé mo like máa gbọ́ Adéyínká Aláṣeyọrí. Ó máa ń fún mi láwọn orin àwọn ọpẹ́ yẹn tí mo máa jó tí mo máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So ìdí tí mo ṣe like wọn nìyẹn. Èmi dẹ̀ like máa yin Ọlọ́run jù. Mo like máa yin Ọlọ́run. Ìjọ́ tí ebi ń pa mí, ìjọ́ tí mo mu gàrí, ìjọ́ tí mo fi tọ́kí, tí mo fi ṣe ata, tí mo ṣe white rice sórí ẹ̀, mo like máa dúpẹ́. Ẹ ṣeun gan. Nínú gbogbo àwọn olórin tí ẹ wá kàlẹ̀, ta lẹ ti bá pàdé nínú wọn tó jẹ́ pé one on one ẹ ti jọ ní encounter? One on one mo ti bá àǹtí Tọ́pẹ́ pàdé rí ní location. Wọ́n wá sí location yẹn ní water lọ́dún náà lọ́hùn. Mo ti bá wọn pàdé ní LTV8. Wọ́n wá sí LTV8 ìgbà tí àwọn artist wọ́n fún wa láǹfààní la máa ń lọ bẹ̀ every Sunday. Mo ti bá wọn pàdé rí ní LTV8. Ó ti pẹ́ o, years back o. Then late evangelist Bùnmi Akínláàánú through ọ̀rẹ́ mi bíi Samuel. Mo ti bá wọn náà pàdé rí. Ó ti pẹ́ náà báyìí, mo ti bá wọn pàdé rí dáadáa. Mo ti bá wọn pàdé rí through ọ̀rẹ́ mi yẹn. Mo ti bá wọn pàdé rí. Ṣùgbọ́n mi tí ní àǹfààní àti bá Adéyínká Aláṣeyọrí pàdé. Yes. Ẹ ṣeun gan. Olúwa ṣeun. Ká tó yọ̀ǹda yín ká tó máa lọ. Ǹjẹ́ ní sinimá ọ̀kan tí ẹ bá ènìyàn ṣe àbí kẹ̀ tó jẹ́ tiyín, ẹ fẹ́ fi àsìkò yìí sọ fún àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò kẹ́ bá dárúkọ ibi tí wọ́n ti máa bá pàdé? Ẹ ṣé púpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀ọ́. Mo kàn wá bẹ́ẹ̀ ni, ẹ jọ̀ọ́.
sinimá mi fíìmù mi kankan fíìmù mi gangan tó jẹ́ tèmi ó wà lórí Lushabi YouTube lábẹ́ ọ̀run ẹ̀dẹ̀jọ ẹ bá mi wò ẹ lọ bá mi wò lábẹ́ ọ̀run yẹn ó ní ìpèníjà ipe lábẹ́ ọ̀run àwọn nǹkan tó jọmọ́ lábẹ́ ọ̀run pọ̀ ní orí YouTube tó ti máa ní kán lọ wo lábẹ́ ọ̀run wọ́n lè ní bàbá àdìsá agbára bàbá gbọ́n làwọn rí bẹ́ẹ̀ wọ́n lè ní fíìmù yìí èèyàn kan ti ẹ̀ pè mí ó ní eléyìí tá a rí Ọdúnládé ló wà bẹ́ẹ̀ ààrẹ yìí gan tẹ̀lé pẹ́yìn lẹ pòdúsì fíìmù akọ̀rí fíìmù Ọdúnládé akọ̀rí àwọn táwọn rí àárí yín bẹ̀ mú ní ẹ jọ ẹ lọ wo lábẹ́ ọ̀run yẹn ẹ ti rí kíní ẹ̀ pósítà ẹ̀ Ayọ̀ Adésànyà Níyì Johnson àti Kẹ́mi Kórèdé àwọn mẹ́ta yẹn tẹ́ bá ti rí tẹ́ bá ti wo lábẹ́ ọ̀run lórí Lushabi TV tẹ́ bá ti rí Ayọ̀ Adésànyà Kẹ́mi Kórèdé àti Níyì Johnson eléyìí tí mò ń sọ gangan nìyẹn ẹ bá mi wò ẹ jọ ó lọ púpọ̀ nítorí àwọn ìpèníjà tó níyẹn ẹ jọ ẹ ṣàánú mi owó lè pè ẹ jọ. ẹ ṣeun gan ẹni Lushabi ẹ jọ ẹ bá mi spell Lushabi yẹn fún wọn fún àwọn èèyàn tó yẹ pé. okay Lushabi yẹn is Lushabi TV. Lushabi TV. Wow. Ẹ kàn type lábẹ́ ọ̀run movie yẹn ẹ máa rí pósítà ẹ máa rí àwọn oríṣiríṣi pósítà tó ń dúró mọ́ lábẹ́ ọ̀run bọ̀ tẹ́ bá ti rí tọ̀dọ̀ mi gangan ẹ ti rí Ayọ̀ Adésànyà Kẹ́mi Kórèdé àti Níyì Johnson ẹ ti rí wọn bẹ̀ èmi gangan nìyẹn èmi ni mo ṣe èmi ọmọ yìí kékeré náà ni mo ṣe ẹ jù ẹ bá mi wò ẹ bá mi love ẹ bá mi share ẹ bá mi like ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣeun gan ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu àwọn wọ́n ti ń bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ látẹ̀kan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò àti gbogbo nǹkan tó jẹ́ pé bóyá ó jẹ́ bí ẹ̀dùn ọkàn fún wọn òun ló ti bá wa sọ nínú interview yìí àti sinimá wọn tó jẹ́ pé ó wà níta tí wọ́n pè ní lábẹ́ ọ̀run ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ màmá wa ẹ jọ̀ọ́ ẹ bá lọ subscribe sí orí Lushabi TV kẹ́ lọ bá wo lábẹ́ ọ̀run ẹ ṣeun púpọ̀ púpọ̀ a ó máa rí yín bá a dúpẹ́ lọ́wọ́ yín mà ẹ ṣé o ẹ ṣeun gan. a dúpẹ́ o ẹ ṣé gan ni o.